Banji Arowolo. Bàbá! Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. Iye ọmọlúwàbí ni o. Ó bẹ̀rẹ̀ ó gbé tiẹ̀ dé o. Bí mo kọ́kọ́ débù yẹn, mo kọ́kọ́ gbé àwọn ọmọ yẹn lọ sórí school ìjọba. Ah! I have chosen you in the journey of life. There's no going back. Mission tí mo ní gangan, òun ló kàn mí jù tó jẹ mí lógún. Wọ́n mẹ́ta òun bá ju contract mi ò ní kọ́ anything. Nothing. Wọ́n rí òkú Mr. Deji ní hotel room wọn. Wọ́n lè lọ láì jìyà o. O ì tí ì sọ ilé ọlá dahoro. Ṣé ìyẹn náà ló wá sọ pé ó wúwo tó 1 or 2 phone calls and it is done. Ẹ ti jẹ gbèsè o. Gbèsè ti wọlé tọ̀ yín báyìí. Dandan ni kó jẹ ìdílé Arówólò láì yọ ẹnìkankan sílẹ̀. Jàre á bá mi bẹ̀. Ẹ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀rẹ̀ bẹ̀rù. Jẹjọ́! Oh! Leave my house!